kọrin ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní ìdájọ́ jẹ́. Kẹ́rì mú. Bọ́dà Saamu Alajo òfin pé nínú ilé anybody ò lè gbàlejò. So òfin tó jẹ́ mú èmi, òun náà ló máa òun náà tó rájọ́ sanwó ni. Ọlọ́ọ̀kẹ́. Abúlé ní báyìí. Saamu ọmọbìnrin bí yóò ṣe ní ti bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọmọbìnrin bẹ̀rẹ̀ yìí. Kọ́ ni jójú ẹ̀mí mi ní rí start ẹ̀ dépò tí máa rí mi du ẹ̀ níwọ kí ni gbogbo orí burúkú ìná ṣé mi ló bá dánwó ilé ìwòsàn fún mi ìyá ṣé mi ló bá dánwó òun bá mi fi gbàgbàgà nínú ilé tí mo ti jẹ́ chief tenant nínú ilé mi tí mo sọ́dọ̀ mọ́ ẹgbẹ́ ẹ̀wọ̀ mi wà á ríran wò àbọ̀ àgbà lọ̀rọ̀ ẹ̀ àbọ̀ wà á bá lọ̀rọ̀ ẹ̀ wọ́n máa ní. What is the problem? Ṣẹ́gun ni mo béèrè sá. Ṣẹ́gun orí ẹ̀ ti dà lórí sọ pé Ṣẹ́gun ló fẹ́. Kí ni problem ẹ̀ náà? Kí ni kò tó sọnù lọ́yẹ̀ tó ń wá kiri? Kí ló wá mi fún? Ṣẹ́gun kí ló dé tó treat mi báyìí? And I love you so much. Kí ló tún fẹ́ kí n ṣe? Kí ló fẹ́ kí n ṣe? No, kí ló fẹ́ kí n ṣe? Ṣẹ́gun, I love you. Mo fi gbogbo ara bẹ́ẹ̀ sọ̀rọ̀, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ everything. Abẹ́tọ̀rọ̀ ò tí ì taste mi rí ló dẹ̀ ṣe báyìí. Ṣẹ́gun dẹ̀ máa enjoy mi o. Ó máa enjoy mi. Kò síbi tí mi ti ní fún ẹ. Bó ṣe inú mọ́tò ni, I will give it to you. Kitchen, I will give it to you. Dining, anywhere I will give it to you. Style wo lo tún wá fẹ́? Tí mi ò ní ṣe missionary, I will give it to you. Daddy and mommy, I will give it to you. Àgbélébùú, every style. Bẹ́ẹ̀ni sísọ jàre, wá kó mi ṣe sọ̀rọ̀. I will give it. Just listen to yourself. Ṣé tó bá ń tọrọ àwọn obìnrin aládùúgbò àríkà, irú ìwọ iná wà jáde lásán tó bẹ̀rẹ̀. Wo játi bí ajá yìí. Játi bí ajá. Wọ́n àbúrò ní ká bọ́lá wọ̀nyí sí ìfọ̀tí mo fẹ́ rí. Játi bí ajá. Lórí wọ, ọjọ́ ètò ọba ìlọ̀nù lẹ́yìn, níwọ̀ wà ríran wò. That's those more of what you call lára ẹni. Kí ló ṣe lọ́sẹ̀? What is your problem? Ó jẹ́ ìbòbìnrin, ó jẹ́ ìlú gbogbo àwọn èèyàn bí. Ó mọ̀ kíkọ́ tó wọ́ọ̀sì lórí kọ́ yẹ̀yẹ́ obìnrin lójú obìnrin ẹgbẹ́. It's not making sense. Bákan ṣáà ló ṣe mọ orú ọmọ tó mọ gbogbo táyà ayé. Bákan ṣáà ló ṣe mọ ọmọ fọ́dì. Bẹ́ẹ̀ni sá. Ọmọ cross. Everything. Ọlọ́mọ, ó túmọ̀ sí sọ́ọ̀sì. Bákan ṣáà lè ṣe pàdé wèrè tó wá jẹ́ bí ló ti fẹ́ máa yẹ̀yẹ́. Báwo ló ṣe mọ̀ kó bọ̀ bí? Ṣé bí ẹ̀rọ ẹ̀ṣọ́ kọ́kọ́ wájú? Àbí mi ò sọ fún idiot tí mo sọ pé àfẹ́jọ fẹ́ lọ bìkan rẹ̀. Àbí mi ò sọ fún pé mi àti ẹ̀kọ́ fẹ́ lọ bìkan. Obìnrin ló kó sí mi lórí jàre wèrè tó ń bọ̀ nìyí. Wèrè tó ń jẹ́ obìnrin ló bọ̀. Ẹ wo bí ìbéèrè lè ṣe rí àdá ẹ mọ́, òun náà ni mo tẹ̀sẹ̀ tó dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa kọ̀tínú ẹ̀ lọ́la ṣó ti yé sìn. Òun nìyẹn wo bí ìwọ lọ sọ fún sọ bẹ́ẹ̀ sọ fún pàṣẹ sọ bẹ́ẹ̀ ní tí mo lè kọ lónìí tí mo lè kọ ẹ lẹ́yìn ni mo ti kọ ẹ yó mo ti kọ ìyá kọ̀tínú lọ́la. Bí ìlera ayé máa wò má bì má sọ̀rọ̀ wọn tó ti gbọ́ ọlọ́run ò lè pa ẹ lẹ́kọ̀ọ́ ó ti gbọ́ òun bí fún bàlàjà fún ọ ní nọ́mbà ẹ̀
tí n bá dé mi àti àjọ sọ̀rọ̀ tó bá fún wọn nọ́mbà ọkàn waste time ara ẹni tó bá fún wọn nọ́mbà waste time ara ẹni. orí ẹ ò pé ibi tó gbà wá ní mo ń gbà lọ ibẹ̀ là ń gbà lọ wọ́n báyìí ibi tá à ń lọ ni. kí ló ń ṣe báyìí lọ kí lọ́mọ ìṣe fẹ́ pé nọ́mbà yìí. táwọn bá ti yé ìgbà gbà pẹ̀ Saamu o, Saamu o, Saamu Alajo, Saamu Alajo, Saamu o, Saamu. Ní kí n ṣe báyìí bọ̀, láti bí wọn náà mo ti jókòó sílé, ìgbà tí mo rí èèyàn kankan ni mo ní kí n máa bọ̀ mí mo tó máa pọ̀ díẹ̀ lọ́nà ọ̀gbọ̀n. Ṣé nǹkan bẹ́ẹ̀ ti dé mi ní kí n gbé wá fún un? Mo ti fi éfì èrò gbé kọ̀ ọ̀hún. Kódà ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé lánàá gan mo bi àwọn ará ilé pé ṣe kó àwọn obìnrin wálé bí àǹtorí ẹ̀ ló fi ráyè mi òun lẹ́nìkan kò wá ìwálé pé ó sì nílé gan kò kí n ṣe pé ti ṣí mi láṣọ wo ni lọ́dọ̀ sọ pé nítorí ẹ̀ ló fi ń lé mi tó fẹ́ rí mi ṣé òbí ìjọ mo ní ìfẹ́ kí ló tó ń ṣe báyìí. orí ẹ ó ti dàrú tó kí ni problem ẹ náà kí ni mo sọ fẹ́ mi ṣe mọ́ṣẹ́ lọ́dọ̀ lọ́ọ́ fi ṣe nǹkan ni lọ́dọ̀ lọ́ọ́ fi ṣe nǹkan tó tún á ní gọ́ọ̀ tó wá mi lọlé ó bá mi lé kí ló wá kí ló sọ lọ́ọ̀ náà kí ni gbogbo rọ́bìṣì orí ẹ ó ti dàrú torí ìjọ tó bá tún dá mi dúró tí mo lọ tó bá dá mi dúró nǹkan tó máa fojú ẹ rí nǹkan tó máa fojú ẹ rí ò ní láìkẹ́. kí ló bá fojú ẹ rí ìwọ lórí ẹ dàrú ìwọ ló ṣe rọ́bìṣì ìwọ ló tó ń ṣe. ohun tí mo yìí bá ẹ wí fún tí ò tí ì tó ogún ìṣẹ́jú òun ló tún ṣe yìí. mama ẹ balaṣọ obìnrin ìyá wa ni wọ́n ó bá àròbìnrin mi kó dàbí ìdérí ọtí kó bá dàbí abẹ́rẹ́ ìyá wa ni wọ́n. bó ṣe lè wù kó rí ìyá wa ni wọ́n tó bá ti jẹ́ obìnrin you have to respect them. ohun tí mo sọ nìyẹn mi ìwà mọ́kọ́ tó ń fẹ́ lára obìnrin o káàtì ẹni ti bí rí bó ṣe rí eléyìí tó ń kọ́ tó tún jẹ́ pé pẹ́ńpẹ́ ni ṣeéṣe ni tó máa fi bí gbogbo ọmọ inú ẹ̀kọ́ láyé bó ṣe máa rí rè àtàyà àtẹ̀yìn àti everything bó ṣe máa rí irú wọn yìí first born wọn máa ń jù wọn lọ ni kí ló wá ṣẹlẹ̀ what effrontery o dẹ̀ rubbish obìnrin kí ló ṣẹlẹ̀ wọ́n gbé gift yẹn fún give it to him give it to him. orí ẹ ti dàrú àmọ́sọ́ mi bí fẹ́ mi ní kọ̀ọ̀kan tó fẹ́ bẹ́ẹ̀ ṣe o tún gbé gift mo tún gbé wá fún mi orí ẹ ó ti dàrú nítorí tó bá tún dá mi lóhùn wá nínú òwò idiot. tó wà process ni. jẹ́jẹ́ bóyá tó tọ́ ní ìgbà sílẹ̀ má wò má sùn tí kò bẹ̀ lójú yé tó bọ̀ lọ́hùn. wèrè ní kẹ́kọ̀ọ́ yó wèrè jẹ́kọ̀ọ́ yó. kò tí já ṣẹ̀ṣẹ̀ máa wọ́n gbà kọ́lọ̀ mi irú kọ́lọ̀ mi gangan ni àti pọ́pù lọ́la kò rẹ́lẹ̀ àgọ́ra pọ́pù àgọ́ra black kọ́lọ̀ mi tọ́lẹ̀ kí ló gbé síbi iṣẹ́ pọ́ sí ni kílè gbàgbéwò lójú sínú adúrú nǹkan ẹ̀ lọ́sí pọ́pẹ̀ tó lọ́ọ̀tọ́ kí ẹ̀yàn ọmọ ìyá kò dẹ̀ sẹ́ tó wà rí lè tí ò ní fọ́ tó wà mọ̀ tó ṣẹlẹ̀ nígbà gbà. ọmọdé ọmọ ẹ̀jẹ̀ December 31 nígbà méjèèjì ló ti èyí ò lè gbà torí rí ìbìkan ló fi sàn òun ló fẹ́ fún. tó bá di December 31 wá fún mi lẹ́gùn tèmi tó ti gbọ́ ohun pẹ̀lẹ́ ó ní rógùn ẹ̀kú. ọlá mi ni kò fi gbòmọ́ lára láti ṣe pẹ̀lẹ́ wà á rọ́kadà bí kò tó yóò ṣẹ́gun ṣẹ́gun mo jẹ́rìí ìyá ẹ̀ mo jẹ́rìí ẹ̀ wàá fi mí lẹ̀ wà lọ kí ni tí mo gbòòsì tó ṣe iná kí ni tí mo gbòòsì iná ó lè fóbìnrin sákọ̀ òfóbìnrin sákọ̀ wọ́n kà fà ó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó lè yẹ̀yẹ́ níbi tí mo wà ẹ́ ó yẹ̀yẹ́ ló jẹ́jú mi bẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lòun respect mi kí ẹ kó jẹ́jú mi bẹ̀ yẹn wọ́n fáìn ló fáìn wọ́n pé lọ́mọkùnrin ló pé lọ́mọkùnrin ni wá olúkálùkù ló mọbi tó fi bí tiẹ̀ sí o olúkálùkù ló mọbi tó fi ásánmù ẹ̀ sí o ó lè lọ gẹrun ẹ wálẹ̀ ìsìn kó má fáìn mọ́ o bẹ́ẹ̀ ni ó lè lọ fáríkòdò ló ń sìn kó lọ dàbí ọ̀bọ ó ti fáìn ní opportunity nìkan mọ́ èyí sọ fún akókò grab ẹ̀ obìnrin wá ẹ lọ́tún lọ sí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló lówó lọ́wọ́ obìnrin ò dẹ̀ tún dá wọn lóhùn obìnrin ò dá wọn lóhùn ó wà ókè tó là ṣebí iṣẹ́ ló lóhùn wá ṣebí torí ẹ̀ lèmi àti ṣe mọ́ra àbí torí ẹ̀kọ́ láti ló ń tẹ̀lé ara káàkiri ṣebí ní company bíi kan ni o ò níṣẹ́ òní kan obìnrin dẹ̀ tẹ̀lé ẹ káàkiri báyìí
ṣàkọ́ ẹ jẹ́ ká máa lọ sí ẹ̀kọ́ mi lọ ẹ náà lè sọ pé kí mi lọ sí ọjà mi ti máa lọ. ibi tí mo fẹ́ mú ẹ lọ náà obìnrin ló kàn mí kó jẹ́ kó rí ẹ pé kó lè farabalẹ̀ question kan lè fẹ́ bí ìlọ́wọ́ ẹ̀. ṣó ṣàwọ́rọ̀ obìnrin ni ṣó máa bí ò understand kí ló tó ṣe báyìí ṣó àwọn Saamu sàn rí ọmọ wo ni Saamu sàn rí kí ló ṣe ṣó ṣàwọ́rọ̀ ni tó bá jẹ́ kó ṣàwọ́rọ̀ obìnrin sọ fún mi èmi àmọ́ màá jẹ́ mọ ọkọ tí mo fẹ́ nǹkan tó bá sọ fún mi ìwé máa padà bá tiẹ̀ gbé mi sọ̀rọ̀ ẹ̀ ó lè máa tẹ̀lé mi káàkiri báyìí kó jẹ́ máa ṣe nǹkan kí n má mọ̀. ibi tẹ́rí mi ṣẹ́nu pé mo lè ṣògùn ni ṣẹ́nu pé mo lè ṣàwọ́rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ni ó lè fi òyìnbí tí mo rí ẹ ojú ẹjọ́ kí ni mo fi dán nítorí òfò obìnrin ṣakọ ni ẹni ò bá ṣàwọ́rọ̀ obìnrin ò lè fábìnrin ṣakọ. ìbọ̀dá Sam ṣẹ́rí àwọn ladies yìí nǹkan tó ń wá ní láìpẹ́ kò ní interest nínú wọn ní náà ó ní interest ẹ̀mí ní interest pẹ̀lú wọn ẹ̀wẹ̀ jẹ́ ká máa lọ ẹ̀ ẹ̀ sọ pé fẹ́ mú mi lọ sí ìkan ẹ̀jẹ̀ máa lọ o. Ṣẹ́gun irú bí mo fẹ́ gbà kọ́ ni ẹ̀ Ṣẹ́gun ọ̀nà ibi tá gbà lọ kọ́ ni ọ̀nà ibi tá gbà lọ rè tó o bá dé junction náà wá pàdé mi bí mo rò kò rí ẹ̀ ti dàrú ibi tó mo gbà lọ rè ó sú èrè. Ṣẹ́gun, you are not a baby anymore. Àgbà ló ń dà yìí. Ọjọ́ wo ló fẹ́ mú kan ṣe? Òtúbìrì kankan nínú láìfẹ́. Eléyìí ò dáa, kò filẹ̀. Ọjọ́ wo ló fẹ́ ṣe kan? Ilé obìnrin ní kọ́kọ́ ni kò kí ń pẹ́ ṣù. Ilé ọkùnrin náà kò kí ń pẹ́ ṣù. Jọ̀wọ́ kan ṣe. Do something. Nínú òṣòmọdé ni ikú tẹ̀gbọ́n yín sọ fún yín ó fẹ́ nǹkan tó dà fún yín ni so yín náà try láti ṣe nǹkan tó at least fine now ẹ ṣe nǹkan tó ní kẹ́ ṣe. sísá mi ẹ jẹ́ má bínú ṣé nítorí nǹkan tẹ́ ṣe èmi wá síbi ìlú. Torí ẹ̀ ní sọ tẹnu ẹ̀. no now tí wọ́n mọ̀ pé torí nǹkan tẹ́ ṣe pèmí wá síbi mi ní wá síbi now kí ni gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ now. Kò tó torí. sísá mi ẹ jọ ṣé mo ti ever nílé ayé mi prognose nínú marriage affairs lẹ́yìn ṣé mo ti ṣe rí kí ló kàn mí pẹ̀lú sí kí ló kàn mí pẹ̀lú tèmi ó ṣe tó kàn yín pẹ̀lú ti tèmi náà àmì ìṣọmọdé ẹ wá jókòó ẹ pé ọ̀rẹ́ yín náà jókòó ẹ wá tún pè mí náà jókòó bí ọmọ kékeré wá nù mí lọ́rọ̀ for what reason. Mi ò ní ẹ lọ́rọ̀ I want the best mo fẹ́ kó dáa fún ẹ mo ṣe pé. ká ní mo mọ̀ pé torí nǹkan tẹ́ ṣe pè mí ni mi ni wá síbí báyìí torí kò make sense to me kò make sense àti mi. Ṣẹ́gun ṣé ò ń lọ ni ó máa ń lọ. ọ̀rẹ́ mi ní sùúrù kí ṣọmọdé náà bó ṣe bá sọyẹn ó ti gbọ́ ó máa mọ nǹkan tó máa ṣe títílé ó kàn bínú ni ní sùúrù. Kò dé máa wọ́pọ̀ yìí o our parents love him so much. Ọmọ mi fẹ́ràn ẹ̀ dáàdì fẹ́ràn gbogbo pátápátá la fẹ́ràn ẹ̀ a lè máa bó rọ̀ báyìí náà we all want the best for him. Tábà fẹ́ best fún I will not call him to say what I'm saying. Ṣórí kórí ò pé ṣórí pé kan ṣórí ẹ̀ ó ti pẹ́ tí mo ti wà lẹ́nu ọ̀nà ńbẹ̀ yẹn kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní kanlẹ̀kùn kò sí nǹkan méjì tí mo fẹ́ gbọ́ mo fẹ́ máa gbọ́ èjì. Give it to o tí mo fẹ́ máa gbọ́ nìyẹn torí mo rò pé nǹkan tó ń ṣe nínú ilé yìí mo rò pé nǹkan tó ń ṣe nínú ilé yìí tí mo fi ń pe fóònù ẹ̀ tó ò fi gbé kọlù kí ló ṣe ẹ̀ tó bá tiẹ̀ máa bá tiẹ̀ jẹ́ ọ̀tọ̀ nìyẹn má dé àfẹ́ tí tọ́jọ́ tèmi o rò pé máa kọ́ máa sáré káàkiri tí ó bá ní torí nǹkan tó ń ṣe sáré mo sáré torí pàṣẹ́téèjì tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni ẹni tí mo rò pé ó lè ṣiṣẹ́ gidi lọ́wọ́ ẹ̀ wọ́n sì létẹ́lẹ̀ ni lójijì náà sọ fún mi pé àwọn onímọ̀ nílé epo wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè pé kò lè wà bá mi káyọ̀ tó lọ bá wọn bẹ̀ kó kàn kí wọn kọ́lẹ̀ sọ̀gbà tá a máa wá bá wọn lọ́fíìsì ní bá pè títí ní fóònù ẹ̀ wà lọ. àbírú wèrè wo lè torí ọlọ́run kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ké kí ló dé.
ẹ̀pọ̀n kí ló tó ń ké kí ló mú ẹ tó fi sọ̀kọ̀. má ti wọlé lọ́wọ́ ni ẹni tí ò bá láìkí obìnrin tó bá bá kékóké ohun tó bá wù ló lè ṣẹlẹ̀ sí ìyẹn kọ́ ló mátà ohun tó important sí mi òun ni wípé múra àlọ́sọ ọ̀dọ́ ẹni tí mo fẹ́ bẹ́ẹ̀ wáṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlá ní o torí pàṣẹ́ntéèjì tèmi lè ṣe sáré káàkiri o tó o bá máa kékóké o tó o bá ti ké tọ́kọ̀ ònàjú ẹ̀ nù má bà pàṣẹ́ntéèjì tèmi jẹ́ o torí mo rí pé o ní quality tí èèyàn lè fi present láti gbé owó jáde olóògbé lẹ́yìn tí mo ṣe ó ti yẹ lójú ẹnu o mi ìfẹ́ mọ́ tó ṣẹ́ tó fi ké I don't want to know mi ìfẹ́ mọ́ fẹ́ mọ́ o. ìwọ ni kíkì ẹ̀ wá ṣé bẹ́ẹ̀ wá kí o lè sọ̀kọ́ sí Sammu o, Sammu o, Sammu Alajo. Sammu o, Sammu o, Sammu Alajo. Sammu Alajo. Sammu Alajo. Sammu o, Sammu International. Forward never, backward never. BM International. Forward never, backward never. BM International. Forward never, backward never. Thank you very much. You're welcome. Ẹ ṣé gan ni. Gbogbo ìgbà nínú mi máa ń dùn sí yín nítorí bẹ́ ṣe mú ilé iṣẹ́ ìlókùnkúndùn bíi pé ẹ̀yin lẹ́ni. Thank you. Thank you very much. Thank you. Welcome. Ẹ ṣé gan ni ma. Myself and Yemi, we're going to Kano for another work tomorrow. Wow. For another job, ma. Abba now. We already concluded pé àwa ló ń lọ sí Kano. Mr. Shehu. Since tó ti láwọn lọ Kano kò sí problem ẹ̀yin lọ s'Òṣogbo. Okay, no problem at all. Gbogbo yín ti ẹ̀fọ́ ni. Bí tí màdàmá ti tì mí lọ báyìí, ìbẹ̀rẹ̀ mi lọ. Anyway. Ẹ ṣé, thank you very much. You're welcome. Gbogbo bẹ́ ṣe máa ń ṣe nílé iṣẹ́ yìí, ó máa ń wú mi lórí ni. Thank you. Ẹ̀yin náà máa dàgbà. Ẹ máa tún ní ètò jù báyìí. Thank you very much. Thank you very much. PPLMP International backward forever negative forever kiss forward ever BM International. Kiss. BM International. Everybody yẹ pé ẹ ó wú mi lórí gọba. Yes ma. Ẹ kú àpọ́nlé mi all the time. Ẹ kú àpọ́nlé mi kò ní bàjẹ́ fún yín. Ẹ fi báráyé fọwọ́ tì. Ẹ ṣé gọba. Bọ́dà Saamu. Ma. Ṣé ẹni tẹ́ ń sọ ni? Ó ní. Oh my goodness. Ẹ bá ń fojú àánú wò. It's nice meeting you. Ẹni tí mo ń wojú ẹ̀ yìí, ọ̀rọ̀ ẹ̀ dàbí bó o tiẹ̀ dìbò, o ti wọlé. Ẹ láìkí ẹ̀ gan. Bó ni mo wò lórí ìjókòó yìí? Ẹ yẹ àwọn òwe tó kó dání wò. Kò ní ṣé bóun ni? Kò ní rárá. Oh my darling. Oh, say that. Come down. How are you doing? I know you. I know this face from somewhere. Yes, same here. That seminar we went for in Ikeja. Wow. When we get the mama go. Seminar tí mo sọ wípé mo ní interest sí yẹn. Ibẹ̀ mo ti mo guy now. Really? Good to see you. What a coincidence. Bẹ́ẹ̀ni bá ṣì wà ìrètí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bá èkó oríṣiríṣi ló máa rí ẹ̀rọ àmà ẹ ṣe gan ẹkú ìfẹ́ náà ẹ jọba ẹ ti bèbí lọ́wọ́ it's fine. ẹ bọ̀ mí lọ́wọ́ It's okay. ẹ ṣe. mo ti wà kú òde mú wọn lèmi náà ṣe ń sáré rọ́ọ̀ṣì ilé má padà gbé tíwájú ẹ̀gbẹ́ yìí ní. Ẹ ra ma. Ẹ bọ̀, yes ma. Yes ma. Èmi enjoy ara mi, èmi. Mr. Sammu, ẹ jọ̀ọ́ ṣé lè excuse me just for a few minutes. Mo fẹ́ bá kí lorúkọ yẹn náà? Ṣẹ́gun ni ma. Yeah, Ṣẹ́gun, mo fẹ́ bá Ṣẹ́gun sọ̀rọ̀. Òkè olókùnrin, bàbá ọmọ olóòmọ̀. Ṣé wà convenient for you? Why not? Ó wà convenient for me. Kò sí wàhálà. Mo drink it. It's fine. Kò sí wàhálà. No problem. Yes ma.
Yes ma, ẹ ṣé gan ma. Ẹ jẹ́ kí n mú kọ̀pù yẹn wọ ibi tí rí àwa lẹ́ẹ̀kan. It's fine. Ṣẹ́gun, personally, I like you. But mo ti gba camp nítorí pé ọmọ mi like ẹ. Méjì yẹn náà dẹ̀ ni òun àtẹ̀gbẹ́ ọkùnrin. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ní, wọ́n ju méjì yẹn lọ. So, ó dẹ̀ sọ fún mi pé ti pàdé rí. Àbí? Okay. So, mo fẹ́ kó máa tọ́jú ẹ̀. Like, ó ti yanjú ẹ̀ náà nìyẹn. Ẹ̀yin méjèèjì, ẹ máa fẹ́ra yín. Àbí wọ́n ti marry ni? Not at all. Fine. Since tó ti marry, má sọ nǹkankan. Ó ti yanjú ẹ̀ náà nìyẹn. Ẹni tó dẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀, abroad ló wà. Èmi ò dẹ̀ like distance relationship rárá. So, ẹ̀yin méjèèjì ẹ máa fẹ́ra yín. Anything tó bá need, let me know. I will sort it. Okay? All right. Jẹ́ kí n excuse yín. Take care of yourself, okay? Má wo èmi lẹ́yìn, ọmọ mi ni kò. How are you? I'm fine. How are you doing? I'm pretty cool. Tí kò sí wàhálà ṣoṣo. Torí mo really like ẹ gan. Àtìgbà tá ti wà ní seminar ni mo ti máa ń wẹ̀. Such decent guy. Ojú mi ti wà ní ààrẹ láti gbà yẹn. Sórí gbogbo nǹkan tí mo mi sọ ní gbogbo ẹ̀ ló yé mi pátápátá. Àmọ́ kò yẹ kó jẹ́ bíbá láti máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ní ká tiẹ̀ fi maturity díẹ̀díẹ̀ sí, you know. Thank you so much. I will be on my way now. No. We can't do that here. Try and understand. Saamu Alajo. Saamu Alajo. Kí ló tó ṣe báyìí ní ìṣòro lọ? Kí ni tí mo gbé lé? Kí ni nǹkan tó bẹ́ẹ̀ sọ? Kí ló bẹ́ẹ̀ sọ? Tó bá jẹ́ nǹkan tí mo rò ni mo máa ń fẹ́ ṣe. Kò make sense rárá o. Lọ́nà wo? Ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni mo ní kó sọ fún mi látẹ̀kọ́ òde sọ. Bọ̀dá Sam, ẹ ní bíbí pé woman yìí nínú ọ̀rọ̀ ẹ̀ tó ń bá mi bó ṣe ń bá mi sọ̀rọ̀ ni mo rí pé ó dàbí ó ní feelings fún mi. Ìyá yẹn like mi, ó fẹ́ ṣe mí. Àmọ́ the most annoying part nínú ẹ̀ ni pé ó tún wá sọ fún mi pé ọmọ tòun o ẹgbà máa bá mi tọ́jú ẹ o. Lọ́mọ tó jẹ́ pé máa tẹ̀sí pàdé rí ní sẹ́mínà. Tó jẹ́ pé 3 days lálò ní sẹ́mínà dájọ́ wà náà. Hold it. 3 days tẹ́jọ́ lò yẹn nínú yàrá lẹ́tijọ́ lò. Sam inú yàrá bá wò mo ní àjọ pàdé ní sẹ́mínà kó ṣe inú yàrá náà. Ẹkùn rí ẹ kò máa tá a lè jẹ́ mú ìmọ̀ ó yá gàn. Tó bí mi nínú ẹ̀ nìyẹn wá sọ fún bẹ́ẹ̀ máa tọ́jú ọmọ mi o. Ọmọ láìkì mi, ìyá náà láìkì mi. Àwọn méjèèjì wá fẹ́ ṣe mí pọ̀. For what reason? Kí n bá máa get it right. Woman yẹn like ẹ. Ó láìkì mi. Ó wá ní pé kó bá òun tọ́jú ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni pé àwọn méjèèjì fẹ́ ṣe ẹ́. Wọ́n fẹ́ ṣe mí o. Congratulations ọ̀rẹ́ mọ́ wọ̀rẹ́ wá okú rere. Ìyá àtọmọ láìkẹ́ wọ́n fẹ́ ṣe ẹ ṣé wọ́n. No na kò make sense. Kí ni nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi náà? O ò ní kú bọ̀rọ̀. Àmì ò ṣe o. Tó bá kọ́ 80 years fún ẹ 120 ló máa lò láyé. Èwo ló láìkì náà méjì? Mi láìkì kankan rárá mi. Orí ẹ bàjẹ́! Orí ẹ dàrú! That is what I've been waiting for. You're sick! Ó ṣe kankan náà méjèèjì. Wọ́n ṣépè kó máa hate obìnrin ni. Ó dẹ̀ kọ́ra mọ́bìnrin kí ló ṣe ẹ́? Orí ọ̀pẹ ni kí ló fà tó fi ń kọ́ra mọ́bìnrin náà sọ fún mi. Kí ni reason tó fi ń kọ́ra mọ́bìnrin? Kí lóbìnrin ṣe fún ẹ tó kọ́ra mọ́? Màmá méjì tó bá lè ṣe yàṣọ́ mọ́. Ó dẹ̀ náà mú kọ́kọ́ ń bẹ̀. Orí ẹ jí ni. Bọ̀dá Sam, wọ́n ní mi lè ṣe nǹkan ṣe fẹ́ fọ́ọ̀sì mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni. Wọ́n lè fọ́ọ̀sì ẹ ṣe. Wọ́n lè fọ́ọ̀sì ẹ ṣe. Wẹ́nìkan tó máa tẹ́ gangan wẹ́nìkan tó máa fẹ́ gangan. Ọ̀rọ̀ oríire ló délẹ̀ ìmàdẹ̀ fọ́ọ̀sì ẹ láti jẹ́ kó soríire yẹn. Kí ló ṣe ẹ́? Lóòótọ́ pé mo ń tẹ̀lé ẹ pàjọ́ rìn lọ yìí. Commission òun ni mo fẹ́ gbà. Tó bá di pé wọ́n gba ìṣiṣẹ́ tó máa gba commission ni. Lórí mi náà. Ní ti gbogbo nǹkan dẹ̀ ti wá wọ́n everything ti lọ yìí. Wo bí minimum wages máa tún máa gbà lórí ẹ. Ó dẹ̀ ti wá dé level pé ìyá ń ṣe sí ọmọ ṣe sí ẹnìyẹn opportunity yà ní mísì ẹ̀. Wà á mú kan nínú àwọn méjèèjì títí ayérayé ni màá gba salary tí máa fi kú. Inú ilé tó o bá gbọ́ síbi lẹ́nu ọ̀wọ́ nù bí. Tí ẹ bá ti jẹ́ kí n wọlé, má ṣàpadà síbi tí mo ti ń bọ̀. Wà á padà sí ẹ̀ pé o. Ta ló máa ń sọ yẹn? Ọ̀dọ̀ wọn báwo? Èmi ò lè padà síbẹ̀ o.
ṣé ká wá sọ wípé àwọn pípì fẹ́ fi iṣẹ́ gbà kàn mí lọ́wọ́ mi. Mo pa fún ìdá rẹ̀. Nítorí pé ètò yìí níbẹ̀ mo wáṣẹ́. Ìyá ṣe sí mi, ọmọ náà tó sọ fún fẹ́fẹ́ mi. Wọ́n lọ jẹ́ pé wọ́n fẹ́ lolúwa ẹni wọn. Á kí n gbogbo lè. Lord, iṣẹ́ ọmọ Mr. Sammu. Yeah. Mọ́tò yìí. Mọ́tò yìí. Ọlọ́wọ́ ọba tó pọ̀ nípa àti agbára jìngínìkì ọba wúwo má ṣe gé ọba tó kọlẹ̀ tó kọrọ obìnrin kì í tí ajíkọjá òkúdé ọba tó ti wà kàyé tó wà tó sọ àwọn àdúgbà tí kò ní sí mọ́. Ọlọ́wọ́ ṣé inú rẹ̀ bá dùn kó bá mi gbé Jésù ga o gbé kíngìrì já èmi lè jẹ léèkú tó lọ́wọ́ ṣé. Bọ̀dá èmi lè fún ní mọ́tò yìí. Thank you. What's going on? Mo fi dájọ́ di sí ẹ fẹ́ máa dá. Orí ni bí mọ́tò ṣe gùn náà ni mo ṣe gùn. Wọ́n wo sáìsì mi náà bí fún mi. Wọ́n ti sọ fún mi. Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ sọ́tàn sí ni pé mọ́tò yìí. Èmi ni mo ní mi wà mọ bí ọmọ madam lókè. Mi mọ bẹ́ẹ̀ ṣe ń bínú. Anyways, Mr. Sammu, Ṣẹ́gun ló ní mọ́tò yìí. Ìkan lára àwọn mọ́tò mi tí mo fẹ́ fún Ṣẹ́gun ni nítorí ọmọ mi ni mo dẹ̀ ṣe fẹ́ fún. Àti wá ń pè kó gbé kọ́ àdẹ́mọ́ reason tí ò fi gbé. Òun la fi pè yín bóyá ẹ lè bá wa gẹ̀ẹ́tì. Tó bí ọ̀sẹ̀ bíi méjì ìsìn tí ṣe Ṣẹ́gun ti wà lọ́dọ̀ yín màtá ìbàdàn rí pé ṣe bá dírẹ́sì ilé ẹ̀ wà lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ti wá Ṣẹ́gun kan ti fún kí lára ń dè mí inú dùn fún. Madam suspect pọ̀jù fún yín o mọ́tò yìí rè ta ni onírọ̀pọ̀ ń lò ní mọ́tò ó dà. Kò gbé. Anyways, mọ́tò ẹ̀ ni ẹ bá wa sọ fún anytime tó bá ti wà available kó wá gbé. Máa rogo torí Ọlọ́run. Àgàbàrà títí bọ́dá Sammu kí ló tí inú yín dùn náà gbà tẹ́ gbọ́ tó sọ̀rọ̀ mọ́tò. Inú mi ò ní dùn pé wọ́n á jẹ́ pé mi náà fẹ́ fún ní mọ́tò wáyé inú mi ò fi ní dùn. Ó yà mí lẹ́nu pé ibi gan ni. Mo ṣe àwọn náà tẹ́ ń para mo ti fi ń rẹ̀ ní pa. Jẹ́ ìlẹ́ni mọ́tò yìí. Ẹ wá mú bọ̀dá Sammu ṣeré. Tẹ́lẹ̀ ọ̀dà wọn ò bá tiẹ̀ rárú mọ́tò yìí. Ṣé wọn ò lè wárú mọ́tò yìí? Bí yàrá bá gbé ní ìsọlẹ̀ kékeré a máa gorí ẹni tàbí pẹ̀lẹ́ díẹ̀ tó sọ yìí ṣé o mọ̀ pé ọkọ̀ kan náà ló pa wá pọ̀ olóṣì ààrẹ tún bá wọn ṣe yẹ̀yẹ́ mi orí tọ́rọ́ irú ẹ̀ ló ń tọ́kì mo mọ̀ pa bọ́ọ̀lù wọn máa fọ̀ bí ṣé mo pa aláṣábọ́kọ́ ló ń fọ̀ bí mo mọ̀ pa bọ́ọ̀lù wọn máa fọ̀ bí o rẹ̀ tún dé kinní dọ́rùn olórí burúkú àwa bọ́ síta wà bọ́ sí àgọ́ ọ̀ka àbágọ́ ọ̀bà wà máa lọ́fíìsì kan ló ti ṣiṣẹ́ wèrè abọ́ọ̀lù rẹ̀ fọ̀ bí. Madam wọ́n bú mi ní o wọ́n ṣe dúró wọ́n wèrè. Ṣẹ́gun. Ṣẹ́gun. Sọ́ọ́ni pé èèyàn rájà àjà ni ẹ́. Sọ́ọ́ni pé èèyàn òṣìgbà ni ẹ́. Ìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní wáṣẹ́, o lè máa gbọ̀n. Ìgbà tẹ́ bá ní ìdìrànlọ́wọ́ èèyàn, lè máa gbọ̀n káàkiri. Èèyàn tẹ́ máa wá ṣe fún yín tán, á tún máa wá bẹ̀ yín kó tó di pé kẹ́ wá gbòòrè yín. Èwo ni gbogbo èrè náà? Mo débi tí wọ́n ti fẹ́ gbé mọ́tò fún ẹ. Èmi ni mo tiẹ̀ kọ́kọ́ ọkọ̀ fún ní mọ́tò. Torí mọ́tò ẹ bẹ́ẹ̀ gùn báyìí. Inú mi ti dùn fẹ́ kú. Inú mi ti dùn gan náà. Mi mọ̀ pé wọ́n náà fẹ́ gbé mọ́tò fún wa ló ń pè wọ́n ò rí ẹ pè. Wọ́n ń pè ó gbé kọ́ọ̀lù. Madam ti gbé mọ́tò lẹ̀ fún ẹ báyìí o tó sọ pé wọ́n lórí o. Wọ́n fẹ́ fún mi mọ́tò. Fún mi mọ́tò. Ṣẹ́gun àsọsínú lé gbẹngbẹ àti ìdíjọ ní ti bẹ̀rẹ̀ ìyàgbẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ tún.
ti ba inú mi jẹ́ látọ̀dọ̀ tó ti pẹ́. wá ojú tèmi lè pẹkun jẹ èmi ò lè ṣe nǹkan tó ń sọ yẹn o. gbé nǹkan mi ṣẹnu yẹ ìrú yìí gangan ló máa ń burú jù. má tẹ̀ jọ́jẹ́ lóhùn ọjẹ́ lélẹ́yìn náà sórí nǹkan tí ò yé èmi àlàyé yìí sí ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ láti mọ oríṣiríṣi obìnrin ó máa lọ jẹ́ kúkúrú lásán àgàgà tó wá lọ kàn pa pẹ̀lú ẹ̀. ṣẹ́ni ẹ mọ̀ pé ó yàtọ̀ síra wọn ṣẹ́ni ìtẹ̀bá tí wàá lọ rí ọ̀rọ̀ bọ̀ kò wá ń ṣọ̀rọ̀ bọ̀ lásán ọ̀rọ̀ bọ̀ tó níwájú tó tún wá wà lẹ́yìn tí ẹ̀yìn ẹ̀ pọ̀ dáadáa wàá mọ̀ pé iyọ̀ tó tún wà ń bẹ̀ yẹn ó tún dùn ju kéèyàn tún dúdú lọ torí ẹ̀ àti kúkúrú àti gíga tó bá tó wọn wò ẹ mọ̀ pé rere lolúwa. báyìí sìn lọ́rọ̀ kan sìn ó mì pé tó bá tún ráwọn tó jù ẹ lọ àwọn tó jù ẹ lọ wàá tún wà láìtàláì ṣé bí mo ṣe wà yìí kí wọ́n kó àwọn èèyàn tó jù mí lọ kí wọ́n kó wọn síwájú mi màmá jẹ̀wọ́ wò lọ́wọ́ kọ̀ọ̀kan. ṣẹ́gun ṣẹ́gun. lẹ́nu orí pọ̀ lẹ́ni ọ̀lẹ́ ń ọ̀lẹ́ ní ẹ̀jọ̀. èmi ọ̀lẹ́ tí wọ́n tó ń pariwo ó ti tó ó ti tó ló sọ fún mi pọ̀ lẹ́ni ní sìn ó lè lẹ́nu ọ̀rọ̀ ń sí àbí. tí n bá sọ pé ó ti tó wàá kọ̀ntínú àti máa ṣe lọ nìwọ ò ní ìwọ tẹnu mi wàá máa ṣe lọ. ṣọlá yé èmi tí mò ń pìtì ẹ mò ń pìtì ẹ nígbà náà mo sì fẹ́ pìtì ẹ mò ń sìn. níta stop that. èyí tí ó ṣàánú rẹ. yóò dá fún jẹ o nǹkan ò ní sí ọ ọ ní wúlìwúlì kọ ọba wọn jíjí ó yà ọmọ aráyé ò lè fẹ́ bá fún ọ lóúnjẹ ẹ sórí ẹnìkan mo ní jásà kan bí ọmọ ní èmi lọ lọpẹ sórí lónìí èmi nínú mi dùn jù ọbẹ̀rẹ̀ náà mi ni sórí ọmọbìnrin tó ń wò yìí ọ sí máa ti bí àṣírí ìbò wọn gbá ń báyìí àmì nínú àwọn aṣeéṣe kò gé oríire àlùbáríkà tó dáa orí ó ní kan láyà bí ìrà ó gẹrẹ dẹdẹrẹ ìwọlé nínú àlọ bí ọba sọpẹ́lọpẹ́ ẹrú rẹ báwo ní ti mọ̀ bí àyín lọ́wọ́ ọ̀gáre ó ṣeun bó ti ń jìn bẹ́ẹ̀ ní fàmọ́ bó ti ń jìn bẹ́ẹ̀ ní fàmọ́ yóò dáa fún ọ elédùn ọba mi ṣàánú rẹ iṣẹ́ ọmọ lóòkè ọmọ lọ wájú ọ̀kárí àkọ́kẹ́ ẹ̀rí lédùá nǹkan kan ò ní sàlàyé rẹ sórí ìtọ́sí dáa wò mo ti ń sọ ti pẹ́ tí mo ti ń wọ̀ tó mọ̀ owó sí elédùn ní káàsì ọba mo wá káàsì ọdún ní ọ̀dà àbáwọn òpin ti wá dé láàrin èmi rẹ kọ wá kó ìgbógbó bá kù láàrin èmi rẹ òpin ìyá dé ọmọ ọlọ ọ̀dà àbáwọn ẹsẹ̀ bọ̀ ọ̀yìn ìyàbọ̀ ti ń rí ọ̀dà fún ọ gbogbo ìgbésí ayé mi rẹ ti pín relationship kọ́ọ̀tì bí àṣẹ ilé ìbò ọ̀kárẹ̀ jàre ọ̀sìmáàtì bí ajé ìbò wọn mú rí ọ̀rẹ́ mi ọ̀nípọ̀láyà mi rà èyí ò rí kẹ̀ǹtẹ̀ báyìí náà rí kò sí fi ríra wọn yóò dáa fún ọ sórí ìtọ́ ṣe ìdáàpọ̀ inú mi dùn kódà ọkàn mi yọ sí i àmọ́ tó rí mi dáadáa èmi ni o alájá dúdú léèdò tí ò gbọ́dọ̀ bú ní jẹ́ èèwọ̀ òrìṣà bó ti ń ga náà ní ń kúrú èmi obìnrin akọni ọmọ wọn léèdò ni o yìí tó ṣe yóò jà sí mọ ni o. jọ bàbá kódà gbogbo òbíṣẹ́ tó ń tọ́ fẹ́ lò láyé kóbìnrin ó fọwọ́ kàn nǹkan ọmọkùnrin ò tún gbéra mọ́. ọ̀tún tóbìnrin láṣepọ̀ mọ́ inú ayé tó fi kú. ìgbádùn gbẹ̀yìn náà nù bẹ́ẹ̀yàn bá ti ṣe ẹ̀kan bá ti gbádùn rẹ̀ ọ̀tọ̀ náà nù. àṣemọ́ tiẹ̀ lọ ṣe wọn ṣé bọ́ sá ti yá ọ̀kárí. bí àyè bá wá kù fún yín ó ṣeé ṣe kọ́ ṣàṣegbẹ̀yìn kọ́ ọba irun lọ àmọ́ ìtọ́sẹ̀ yìí ara rẹ̀ ò tún gbérí sẹ́dá lóhun kan lóbìnrin láàyè mọ́ bó ti jẹ́ ni mo sọ tọ́ntọ́ olúwo tó fẹ́ǹtẹ̀ dìgbò náà ìtẹ́gbẹ́ ayé báyìí òun lẹ̀ gbà òun gbà ọ̀dàṣẹ. ìtọ́ òní balẹ̀ kọ́mọ̀ nípa pọ́ bọ́ bá wá bí ọrẹ o bó o wò pé bóyá wọn ni mò ń pa wọ́n jẹ́jà bọ́ ọba fẹnu kọyàn lẹ́nu báyìí bọ́ ọba kú pé bí ìfìtílà tó níbi kan bẹ́ẹ̀ ni mo sọ fún ọ nǹkan ó ṣe ayọ́ ṣèrọ rẹ ìwọ. o bá yàn wọ́n babaláwo lájọṣọ. ṣẹ́gun ìyàwó aláwọ̀ ìyàwó arínájà ọba alájọṣepọ̀ alcohol. mo ti rò pé gbogbo nǹkan tí babaláwo yẹn sọ bóyá ń kẹta ni ìjọ kẹta báyìí ni mo gbé kan lára àwọn kẹfẹ gbé bí mo ṣe kí ìṣẹ̀ báyìí nígbà bẹ̀rẹ̀ sí ní ṣubú. kí ni ìgbà tó ń ṣe bẹ́ẹ̀ ni mo ti ń pẹ́ àbí ṣé kí wọ́n wọlé mi.
onídàá ti lọ wọlé má dẹ̀ fẹ́ lọ wọlé kẹ̀mí lọ wọlé bọ̀ àbúrò mi ló máa dé bá mi fún máa dé bá mi bíbá lọ́bọ̀ ṣẹ́yìn ní bí mo ṣe lọ́ọ̀bù àbúrò mo lọ́ọ̀bù ẹ̀gbọ́n mi. àmọ́rú yín ẹ ṣáà máa kọjú àbúrò tèmi sórun alẹ́. báwo ni sísá èmi kan lórí ìjókòó ẹni tó rí ṣẹ́gun tó dúró. ewu ẹ má dà ló ń dà ẹ ṣé sì ló yẹ kó ṣe máa wà mí. ṣé nǹkan tó yẹ kó máa sọ sí ilé tó dẹ̀ mọ bó ṣe dá èmi àti sísá dúró látàrí ó tún wá dé tó ń sìn akọlù wa ń ṣe anyway ẹ̀yin obìnrin náà bẹ̀ ṣe máa ń ṣe you know I've missed you babe. Baby. Kí ló ṣe? Wọ́n fẹ́ mú mi lọ́jọ́ GCC. Àti mi má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ fara balẹ̀ lọ, ẹ fara balẹ̀ lọ. Mr. Ẹ̀yẹ̀ wọ̀ mẹ́sìn ká máa ṣe báyìí ká máa gbé ọ lọ sọ sí ìgbà yìí. Ṣé o ti wá dìde? Ẹ ṣé ọ̀rọ̀ kò ti dìde báyìí? Ó ìdìde tí n bá ṣubú máa dìde o tí n bá ṣubú máa dìde ìwọ tí ṣubú ò ìdìde pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí. Ìyàwó babaláwo kì mọ́lẹ̀ òde máa lájọṣepọ̀ ìwọ wá ń fọ́nbù kò sóbìnrin tó lè bá ti kò sóbìnrin tó lè gorí ẹ̀ kò sóbìnrin tó lè yẹ̀ lẹ́sẹ̀ o tún sọ gbọngàn débẹ̀ o tún lóò sọ fún ẹ pé tó bá jẹ́ arúgbó gan ni wàá bá lájọṣepọ̀ torí pé ẹ̀ ṣe bọ́ìsì ẹ̀ ṣe gáìsì inú yín dùn àìwíwèrè kan báyìí wá ti jẹ́ wípé tí wọ́n bá ti ń yìnyín tó bá ti ń yìnyín bá èèyàn ní o ó máa ń ṣọmọ gan orí yẹn wá bẹ̀rẹ̀ sí ní wú ṣọ́ra yí ẹ̀ bá ìṣẹ́gun ó fi àná ó fi bòlì jẹ́ ṣẹ́gẹ́ ó fi àná ó fi bòlì jẹ́ ládùúrú bá ṣe máa ń wàásù tó lórí OAFB TV YouTube channel ó tún gbọ́nà ṣé wèrè ni ẹ́ ni pẹ̀lú gbogbo ilé ìtàtúnṣọ yìí pẹ̀lú gbogbo ilé tó ti wò nínú wọ́bì tẹ́ ẹ ti gbọ́ ní wàásù àfáà àti pásítọ̀ níwọ̀nyí láti kékeré ọmọ òdìlé onígbàgbọ́ nìyẹn Ṣẹ́gun o tún mú ìyàwó aláwo o tún kì í mọ́lẹ̀ o tún ṣe é gbà o wá fi àná o fi borí ẹ̀jẹ̀ ṣé wẹ̀rẹ̀ ni ẹ́ ni. so lọ́rọ̀ kan báyìí Ṣẹ́gun tó o máa fi kú báyìí sí o ò lè bóbìnrin kankan lájọṣepọ̀ mọ́. olùmí mo ti sọ̀rọ̀ jù nígbà tí mo ní. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn.